Ẹ̀yin tèmi, ó gàgàrá, ó le gan. Fídíò tí mò ń ṣe yìí, mi ò fi discourage gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí o. Ẹ pè wọlé, ẹ pè wọlé, solution wà ńbí, solution wà ńbí, ṣùgbọ́n solution tẹ́ ń wá, ó gọbọi, ó wọ́n, ó wọ́n, ó wọ́n. Mo rí arákùnrin kan, ó ti pè mí ní 2022. Ó wá pè mí, mo wá wo discussion wa, mo wá wo iye tí mo fún. Oye tí mo fún yẹn ní 2022 yẹn pẹ̀lú owó deliver, ó jẹ́ 38,000 ní 2022. Ẹ̀yin tèmi tẹ́ bá fẹ́ pè mí, mo ní 2022. Ìwọ tó bá fẹ́ pè mí fún price. 2022 yẹn, ó mọ iye tí nǹkan jẹ́ nígbà yẹn. Ó mọ iye tí nǹkan jẹ́ nísìn. Yes. Kó múra pé àbí times 2 or even times 3 òun lájẹ́ àfẹ́ gbà. Ẹ̀yin tèmi, mẹ́wàá ń ṣẹlẹ̀. Èdí tí mo fi ń sọ lé mi fẹ́ kẹ́ mọ̀, ẹ̀yin tẹ́ ń pè mí ṣeré, ẹ̀yin tẹ́ fi pé ní kíni, ní kíni, ní kíni. Solution ni. Tiwantiwa ni. Then tó bá fẹ́ wá bá mi sọ̀rọ̀ torí Ọlọ́run, mo fẹ́ kó kọ age ẹ, mo fẹ́ kó kọ location ẹ, then mo fẹ́ kó kọ irú sickness tó ń dààmú ẹ kó tó wá di pé àwa tún sọ̀rọ̀ ìdákọ́lẹ̀. Nítorí tá bá sọ̀rọ̀ nípa sickness yẹn, àbí kó mọ̀ pé ó ti fẹ̀yìn ẹ̀ tíbi kan, gbogbo nǹkan tó ń jẹ́ ìdákọ́lẹ̀ kò ní ṣiṣẹ́ fún ẹ o. Gbogbo apps tó ń jẹ́ ìdákọ́lẹ̀ kò ní ṣiṣẹ́ fún ẹ o. Ẹ̀yin tèmi, mẹ́wàá ń ṣẹlẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń pè. Àwọn èèyàn dẹ̀ ń go through something. Tí wò bá ti wo fídíò yẹn tí mo drop fídíò tí obìnrin kan tó ti ń bá Madayinka TNT sọ̀rọ̀, tó ní àlè wá bá ń sùn, tí obìnrin yẹn tínú rẹ̀ ṣe ń dùn, tínú rẹ̀ ń dùn. Kí èèyàn ṣe nǹkan burúkú, ṣóyé yín, kó dẹ̀ tún mọ́ kó mọ́ ńlá, kó mọ́ pọ́n ńlá, kó mọ́ pọ́n ńlá, kó mọ́ fi remote full. Ọ̀rọ̀ náà dùn ọkùnrin gidi gan. Ó dùn àwọn ọkùnrin gidi gan. Àwọn ọkùnrin wá fẹ́ fi ọ̀rọ̀ yìí, wọ́n fẹ́ fi dìde, wọ́n fẹ́ fi tọ́jú ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò rí ṣe, wọ́n dẹ̀ dákẹ́ mọ́ bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ ṣe nítorí ìyàwó ẹ, nítorí ara rẹ ńkọ́, nítorí ìgbádùn ara rẹ, ẹnu méjì ló ní. Ẹnu tí mo fi ń sọ̀rọ̀ yàtẹ̀nu ti sàlẹ̀. Kí ni àǹfààní kí èèyàn wà láyé tí ò dẹ̀ rí ṣe? Tó bá débi tó ń lọ, ẹnì kò kí ń sinmi. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀, ó ní ẹ ti sọra yín di dumping ground. Imagine èèyàn kan nìkan. Mi ò fi yọ̀ wọ́n o, mo kàn ń sọ fún yín ni pé ẹ mọ̀ nǹkan tẹ́ máa kó sẹ́nu. Tẹ́ bá pàdé fídíò yìí o, tẹ́ ṣì young. Ẹnìkan ó ní hypertension, ó ní diabetes, ó ní prostate problems, ó ní pile problem. Definitely gbogbo eléyìí, ó tún máa jẹ́ kí èèyàn náà kó lose ẹ̀ nípa nǹkan tó ń jẹ́ ọkùnrin. Kó tó di pé wàá di level yẹn, ẹ má sọra yín di dumping ground. Jẹ̀yí. Ara ló ń fàbọ̀ sí. Àní, a ti jẹ oore ọ̀fẹ́ àwẹ̀. A ti jẹ oore ọ̀fẹ́ àwẹ̀ 30 days, 28 days. Christian gba àwẹ̀, Mùsùlùmí náà gba àwẹ̀. A tún gba extra báyìí. Ìwọ tó wá rí pé okay o ti gba àwẹ̀ Ramadan yẹn, o lè continue ti Shawwal yìí. Kí ni o fẹ́ ṣe? Mọ̀ tètè jẹun. Mọ̀ tètè jẹun, jẹ́ kó máa jẹ́ bí 12 kó tó jẹun. Máa mu mi. Tó bá dẹ̀ mu mi, mo fẹ́ kó ẹ lọ wá sea salt. Mo fẹ́ kẹ́ ẹ wá sea salt. Sea salt yìí tablespoon. Ẹ fi mix omi púpọ̀, omi bí 80 cl, 75 to 80 cl. Kẹ́ wá mú tablespoon eléyìí. Kẹ́ boil omi yẹn, ẹ boil omi yẹn tó bá ti hó. Kẹ́ wá mú tablespoon sea salt. This is sea salt. Oore ọ̀fẹ́ wà ńbẹ̀. Agbádà rẹ̀ mo fi ń sọ. Agbádà rẹ̀ a dẹ̀ rí bẹ́ẹ̀. Eléyìí mi sọ wípé ògùn dákọ́lẹ̀ ni o. But tí ara rẹ bá heavy, ó máa jẹ́ kó light. Ara heaviness ara ni ò kí ń jẹ́ kí ẹ ní blood flow. Tọ́jú àìsàn mi tó ń ṣe ẹ́ o. Tọ́jú ẹ o. Kò dẹ̀ mọ ibi tó ti tọ́jú ẹ. Mọ ibi tó ti tọ́jú ẹ. Tiwantiwa ni kó lò. Nítorí pé kí ni? Ẹ̀yin náà ẹ bẹ̀ lọ́wọ́ àwọn doctor. Kí ló dé tó jẹ́ pé wọ́n wá sí hospital, wọ́n wá report high blood pressure. Ògùn tẹ́ gbélé wọn lọ́wọ́, ṣíṣe ló lọ pa nǹkan ọmọkùnrin wọn. Ògùn tẹ́ gbélé wọn lọ́wọ́, ṣíṣe ló pa okó wọn. Kò jẹ́ kí wọ́n rí ṣe mọ́. Mo ní kí ẹ bẹ̀ lọ́wọ́ àwọn doctor, ṣé irọ́ ni? Ògùn tẹ́ pè lógùn diabetes tẹ́ gbélé wọn lọ́wọ́, ó pa nǹkan ọmọkùnrin pátápátá. Ògùn tẹ́ gbélé wọn lọ́wọ́ fún ògùn hypertension, ó ti pa nǹkan ọmọkùnrin wọn pátápátá. Yes, ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́rìí sí báyìí. Ọ̀pọ̀lọpọ̀ máa testify sí. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀ yín doctor? Ẹ bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. Ó ṣe rí bẹ́ẹ̀ táwọn ọkọ wa ń wá sọ́dọ̀ yín, tí wọ́n complain hypertension, tí ògùn tẹ́ gbélé wọn lọ́wọ́ tó paná pin fún wọn, tí wọn ò rí ṣe mọ́ fún ìyàwó wọn. Ṣé eléyìí náà ò ní jẹ́ kó obìnrin complain? Obìnrin púpọ̀ ló ń complain, ẹ̀yin doctor. Ẹ bá wa ṣe nǹkan sí.
so wá mú kí eléyìí tablespoon wá fi mix omi 80 cl tó bá ti mix ẹ̀ tán omi gbóná ni omi yẹn máa ó wá da tablespoon yẹn sí wá dissolve ẹnu ẹ̀ wá dà sínú rọ́bà mọ́ tètè mọ́ jẹun tó bá ti wá máa mú mi wá mọ́ ta omi yẹn tó omi sísọ̀tì wá mọ́ ta sínú omi tó ń mu wá mọ́ ta síbẹ̀ wá mọ́ mú like intervally yẹ tó bá di lálẹ́ náà tó bá fẹ́ sùn wá mú the last one you understand bí wọ́n báwọn kan ṣe advice pé kẹ́ mọ́ dà sẹ́nu ẹ mọ́ dà sẹ́nu like it's not okay eléyìí wà sharper ju salt yìí lọ so imagine ká máa darú salt sẹ́nu how do you feel so ẹ má dà sẹ́nu ẹ máa fi mix omi ni no matter quantity tó bá fẹ́ mu fi mix omi you understand so ó máa jẹ́ kó máa lọ toilet easily ó máa jẹ́ kó wà lighter ó ń ṣe ògùn so many things ó máa free ara rẹ in fact ó dáa fún bp yes tó bá lò towards the night ó máa jẹ́ kó sùn àwọn tó mọ lọ toilet lérèkórè wọn ò ní lọ toilet lérèkórè láti lọ mọ tọ́lẹ̀ mẹ́wàá inshallah olójú ń bẹ lára mu you understand àti gbọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ da ẹ mọ̀ jẹun alẹ́ oúnjẹ alẹ́ like when 7 o'clock ó ti tó ẹ máa ṣe exercise as a man ẹ máa ṣe exercise ẹ má máa sábà jókòó sí ojú kan ẹ jẹ́ kára yín máa free ẹ make sure pé ẹ mú minerals enemy ní ni o anything sugar mo ń sọ fún ilé ní categorically pé enemy yín òun ni mineral òun ni sugar enemy yín òun ni mineral bákan náà àwọn ìyàwó yín tó ń ṣe season tó ń dáná ẹni kí wọ́n step down díẹ̀ lórí mọ́gí oríṣiríṣi tí n bá sọ pé mọ́gí mo mì pé gbogbo nǹkan tí wọ́n fi ń dáná seasoning tó máa ń jẹ́ kó oúnjẹ dùn ẹ slow rẹ̀ down like mo ti ṣe so many videos even lórí à ń lo magi so ẹ mójútó ọ̀rọ̀ ara yín yes ẹ̀yin dùn ẹ́ gbogbo ẹ̀ ń dùn ẹ́ àgúnmujẹ̀dí mọ̀ lò ó you understand as simple as ginger as simple as kànáfùrú as simple as garlic as simple as ginseng as simple as macaroon as simple as ewé àsùnwọ̀n so many things calculate so 1 and 2 together you can make your apps tó bá ti sá fún gbogbo nǹkan ta ní kó sá fún tó emulate nǹkan tí mo ní kó emulate kó wá prepare little apps yìí náà tí wọ́n náà mọ̀ even as little as ginger drink lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ́ mú you be active ara rẹ máa free wàá dẹ̀ ní more blood flow ìdákọ́lé ó sì sá fún ẹ. so gbogbo àìsàn tó bá ń ṣe ẹ́ you understand mo fẹ́ kó emulate pé má sọ̀rọ̀ ààrẹ di dumping ground yes má máa jẹun lé oúnjẹ jẹ́ kébi máa pẹ́ kó tó jẹ portion tiẹ̀ nìkan whatever tó bá ń disturb ẹ pile ni o prostate ni o hypertension ni o diabetes ni o yes make sure pé o follow guidelines tí mo sọ láti wájú yìí tí mo sọ níwájú yẹn o wá lè wá oògùn herbal tó deal pẹ̀lú issue tiẹ̀ inshallah ọlọ́run mú ẹ ṣe kòńgẹ́ oore lórí ọ̀rọ̀ àti tọ́jú ara rẹ̀ ẹni tèmi mo fẹ́ fi opportunity yìí mo fẹ́ fi ṣe happy birthday sí èèyàn tèmi Michael Abulesowo one of On Point by 2 supporter mọ́jọ́ bàjẹ́ ti On Point by 2 Ajia báwo la ṣe fẹ́ ṣe Ajia ẹ jẹ́ ká ṣe báyìí Ajia ẹ jẹ́ ká ṣe báyìí thank you so much mo ń fi opportunity mo fi sọ pé Michael Abulesowo thank you so much. I appreciate all your efforts. God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you, Michael Abulesowo. Long life and prosperities. Ẹni tèmi, ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lénìí, ó tún dijọ́ mi. Ẹ tọ́jú ara yín o. Ìlera lóògùn ọrọ̀. Mọ́ dàgùn lá. Wọ́n jẹ́ kí wọ́n deceive ẹ o. This is On Point by 2. Always using my words to help others. Bye for now.